Olúṣọlá òṣèlú kó àdá gọjọgọjọ òun wọlé lónìí ọ̀yà rẹ̀ lérán ní abẹ́ Táíwò ọmọ wù mí èjì rẹ̀ ará ìṣokùn àpọn bẹ́kọ̀ rẹ̀ àdòdó ẹlẹ́rìí dòdò kẹ́kọ̀ọ́dọ̀ rẹ̀ mí dòdò mí rẹ̀ ló kan àyà rẹ̀ òun lè bẹ̀ mí lọ́wẹ́ o ikimi yá kí ọkọ àyèyè kẹ́ṣù kẹ́hù àdúmọ̀dán àgùntàṣọ lò arẹwà ọkùnrin ọ̀yà rẹ̀ wíwọ́ dára lúlé wọ́dẹ̀ sùn hàn láwùjọ o àbá Dr. Aki àbá Aṣọlá àbá Wọlé àbá Adétutù ọtí yá òkè mi yá bá ọ délé máa kì í ọ bí ológun kẹ́kẹ́ mọ̀dẹ̀rà kì í ọ bí ọlọ́gbọ̀n àbàjá Iyin-Ekiti lulẹ̀ rẹ̀ máa kí ọ débẹ̀ o. Ìtìmọ̀ á o ìtìmọ̀ á o àyè ìtìmọ̀ á o ìmọ̀ tìmọ̀ á o ìkàn tìmọ̀ á o àyè ìtìmọ̀ á o wẹ́rẹ́wẹ́rẹ́ lomi ìsùn kọ́ bá dọ́ra ọ̀tá àyè ìtìmọ̀ á o bàjẹ́bàjẹ́ láàjẹ́ ìfò kó dúdú òru o àyè ìtìmọ̀ á o ọmọ ẹ̀ṣọ́ ọ̀run tàwọn dàbí ègìrì òkè àyè ìtìmọ̀ á o òyìn lógún òyìn lọ́dẹ àyè ìtìmọ̀ á o ọmọ ọgbọ́ngbọ́n ọba sálẹ̀ kọ́dún rọrọ̀ díyọ̀ mẹ́mọ̀ wí omi kan dùnú lérí mẹ́bà ṣe yìí kóyọ̀ ọmọ èèó hàn ọmọ alágbàdo rárá àrèmọ̀nà gbé sínú àgbàdo bóyá ògbékègbè ọmọ nínà ìran ló ṣá ọmọ aláyéré lílá ọ̀nà èyí ọdún ìsásíkò òjò pa ọmọ ayé ó mẹ́ka sú èó ìgbì ẹ̀ka yíyè ọmọ ọ̀gbẹ́dẹ̀ ó lọ̀lọ̀ lérí uta káàkátó ó gbá sí ní ọmọ olóró orókùdùkú orókan mìíràn mọ òdùn ṣáàtì ìdìná o ọmọ olóbì kọsẹ̀ nínú ọ̀nìkan ọ̀sẹ̀rù aya wọn ní Olúṣọlá ulẹ̀rẹ̀ lè mẹ́ẹ̀ẹ́yà o ọmọ ẹ̀ṣọ́ ọ̀run ta ègìrì òkè o ẹ̀ṣọ́ ọ̀run ta ìrèbí ègìrì òkè ìrèbí ẹ̀ṣọ́ ọ̀run ta ìrèbí ègìrì òkè ń bá sùn o ọmọ ẹ̀ṣọ́ ọ̀run ta mẹ́rù wẹsẹ̀ náà ikùn yìí lúlé ọmọ akó gìrìgìrì bọjà àlejò kan bá ti alẹ́rìn lùgbì ọ̀pá òrìn àsìkò lérìn kẹ́ ẹ bọ́ra sílẹ̀ kẹ́ ẹ para igi ọmọ olókè kó mòkè gígùn kó òkè agbọ́nà ṣáájú máa mọ́ tàdí àlọ́ ọmọ olóṣè méjì takọ́tabo ó ṣe kọ́ màrínú jíjẹ ìṣẹ̀pẹ́ náà dúnádú ó ṣe kó gbérí aláwọ̀ kó gùn gógóró ó gbérí olóyìn ọ̀pọ̀ rẹ̀kẹ̀ mọ́lẹ̀ ikú máa gùn dọ́lú àwọn lọ́ọ́lẹ̀ ègìrì òkè o àdó yìí yógun láàrin sùn yìí máa dó bá yógun láàrin sùn yìí ẹ̀tún pálá lórí èlé ọmọ olópópó bíbẹ́jú òkan bá ti gèdè ibọ̀ ọmọ aṣòro ké èrò ìgèdè yá o èrò ìgèdè ò tí ojúmọ́ pérégedé òkè súlì kan jọ́ rókè òyìn fín ọmọ wa o ọmọ ẹkùn o ọmọ òkè sún wọn sórí rẹ̀ ọ̀kúta yẹyẹ sún nìyàn mi bọ̀bọ̀ òjòyè ìbọ̀bọ̀ ijó ta èrúkùkù ìbọ̀bọ̀ ijó ta òrógege èyí kan tún lálàá líbẹ̀ náà ikú ta eṣí Olúṣọlá òun lérè ni wọ́n ti àmẹ́tì lọ ọmọ eléyìí kúlẹ̀ Adéwúre òrìṣà òkè jẹ́mìlà kí mẹ́rin bíi Tolúlé kọ́ bá dàbí Tolúlé kọ́ ládìbà sí kọ́ ọmọ aláwọ̀ àdìlú gbé
bùkún fún ọ wàá túbọ̀ ní àṣẹ.